nínú Sharia law yẹn tó bá yẹ pé ṣe nǹkan tẹ́nìyẹn ṣe ó gbà pé kí wọ́n pa gbogbo family yẹn máa pa wọ́n máa parẹ́ tí wọ́n pa wọ́n rẹ́ ni àtọ́bọ̀ kókó tó bá bí bẹ́ẹ̀ lẹ́nìí wọ́n máa pa òun náà. Akí gbogbo ẹ̀yin olóòfẹ́ apàdà sórí ìkànnì Yorùbá Space TV níbi tá a ti máa ń mọ àwọn ètò àti ìròyìn wá fún yín lólókọ̀ òjọ̀kan gbogbo tó ń ṣẹlẹ̀ káàkiri Nàìjíríà pàápàá nílẹ̀ Yorùbá ti wa. Ẹ wo tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rè lórí ìkànnì yìí ẹ bá wa subscribe ẹ sì má gbàgbé láti tẹ bọ́tìn kékeré tó dàbí àgbo yẹn tí yóò máa ta yín ní lóko nínú ìgbà tá a bá ti mú fídíò tuntun wá síta. Ẹ wo èyí tá a tún fún wa fún yín lónìí àrà ọ̀tọ̀ ni ó yá ẹ wá lọ bó ṣe ń lọ ẹnì tó ní. Ẹ kú oríire o, congratulations and jubilation celebration to our Nigerians. Oh yeah, congratulations and jubilations celebrations to ẹ̀yin ọmọ Nigeria. Ẹ kú palẹ̀mọ́ wọ́n ń bọ̀, ẹ kú palẹ̀mọ́ wọ́n ń bọ̀. Congratulations sí gbogbo ẹ̀yin ọmọ Nigeria. Ọmọ Nigeria, ẹ kú oríire. Àwọn afáwa ní ká sọ fún yín pé ẹ kú oríire ẹ̀yin ọmọ Nigeria. Yes, it don't happen. I don't tell them. I just make us quickly bring this one for now. Torí pé ẹ̀yin tẹ́ ráyè láti máa ka newspaper. Mo kí ẹ káàbọ̀ according to the time. Ẹ̀yin tẹ́ ráyè láti máa ka newspaper, tẹ́ ráyè láti máa lọ sórí bono máa ń pè sórí Google. Àwa wà níbí as Amebo of Nigeria Limited. Láti máa wá fún yín ní clue. Kẹ́lẹ́ máa mọ̀ tó tún kàn. Ẹ̀rẹ́ àwọn ìyá tó pariwo wọn Nàìjíríà pé wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo ń jọ̀wọ́ o. Àwọn ò ní sọ̀rọ̀ fún yín. They said they are fighting on your behalf. Wọ́n tàn yín ni. Ẹni kò bọ́ta bóyá ẹ mọ̀ new law òfin tuntun. New law fún gbẹ̀ntẹ́ bá wa mọ́tò ní Nàìjíríà ìlú òyìnbó kọ́ o. If you have not ìwọ tó bá ti gbọ́ nípa òfin tuntun tó wà Nàìjíríà ń sìn. New law tó ń bọ̀. The mo fẹ́ máa kà fún yín ni o. FRSC commander ẹ káàbọ̀ gbẹ̀yìn grandpa mo kí gbogbo yín àtẹ̀yìn sẹ́ẹ̀tì mi náà. FRSC Federal Road Safety Corps mo ṣe rántí èmi àti wọn àwọn road safety commander àwọn Yoruba nation is returning back yo. Wallahi, if you don't want Yoruba nation with this one I will read it out for you only. I will read it out for you and you can go and Google search it, go and read it yourself. Oríṣiríṣi wèrè ma wàhálà àti fa wèrè ní nípò Nàìjíríà yẹn o ẹ pín wà ẹ jẹ́ kó ní kakú ẹ ń ṣì èrè ni ẹ jẹ́ kó ní kakú lọ ń lọ ẹ jẹ́ kó lọ mú dọ́mù yẹ ẹgbẹ́ let everybody go to their own tent ẹ kálẹ̀ káwẹ̀ ká sọ mọ́ ń kí yín as you can see ẹnu iṣẹ́ la wà ẹnu àìkì akọ̀lẹ́sẹ̀ wá já yín sí ni ẹ lè lọ Google search kẹ́lọ́ ká fúnra ara yín. FRSC commander wants Sharia law. Commander road safety ti sọ̀rọ̀ ó ti sọ̀rọ̀ sókè ó ní àwọn ní ẹ̀yin tẹ́ wá mọ́tò Nàìjíríà ẹlòmí àfẹ́ ẹ̀ sá lọ ẹ̀yin tẹ́ wá mọ́tò Nàìjíríà wọ́n ní Sharia law ló máa lò sìn làwọn road safety máa lò nísìn Sharia law ní àwọn road safety máa lò nísìn ó ní òfin tó wà Nàìjíríà yẹn wọ́n mú yín wọ́n bẹ̀rẹ̀ seatbelt wọ́n bẹ̀rẹ̀ kí ni máa ń gbà fire extinguisher wọ́n bẹ̀rẹ̀ kíní kan wọ́n bẹ̀rẹ̀ kíní kan ó ní kò tó o ó ní that is not what they want is Sharia law bóyá wọ́n tó bá mi mọ̀ mọ́ Sharia law o mo kàn mọ̀ pé máa ń bẹ orí bẹ ọrùn bẹ ẹsẹ̀ bẹ apá bóyá wọ́n tó bá drive tó lọ gba one way ó yẹ máa bí apá ẹ̀yọ̀ kan ni kò funny o kò funny. Sharia law are we in Islamic country? Ṣé Nigeria ṣé Islamic country kí ni wèrè gangan? This same way táwọn kan wà lórí Facebook tó ń pariwo fún yín ẹ̀rí kan tí mo post ẹni tó sọ wípé ẹ̀yin mùsùlùmí ẹ má jẹ kíní kan ẹ má jẹ kíní kan ọ̀kan lọ́mọ tó ń pariwo fún yín ṣèbó ti jẹ́wọ́ pé torí owó lòun ṣe ń ṣe. Ó ti pa mo ti post wà lórí YouTube mi wà lórí Facebook mi. Ó ti jẹ́wọ́ pé torí owó lòun ṣe ń bú Sunday Igboho lòun ṣe ń tako Yorùbá nation. Pé mi tó lè yíwọ́ sí tó wó ti lè wọlé nìyẹn bẹ́ẹ̀ kí wọ́n ka díẹ̀ fún yín bẹ́ẹ̀. The sector commander of the Federal Road Safety Corps, Mr. Yusuf Abdullah, Yusuf Abdullah, has called for the application of Sharia law to prosecute traffic offenders to see road crashes in the country. So any traffic offender, to bá ti lọ bí ó lọ wa mọ́tò, ó lọ offend kankan, Sharia law ni.
Sharia law tiẹ̀ mo kí good evening káàbọ̀ Sharia law tiẹ̀ ó tún wá mú extra dání o kò kí n ṣe Sharia law nìkan Yorùbá nation not going back yo ele ta fẹ́ Yorùbá nation la fẹ́ ṣé ṣí ere ni Yorùbá nation la fẹ́ because ko tó wà lẹ́yìn ṣe ma kan oníwà ma kan kíni kan ma kan lẹ́mù ni ó ma kan everybody ni ìwọ tó pariwo àwọn ọmọ Yorùbá nation yẹn àwọn ele ni wọ́n kíni kan ó ma kan ẹ́ ó lọ drive ó mọ drive ó lọ gba one way abo drive lọ kọlu èyàn bí apá ẹ̀ no ma gé bóyá ẹsẹ̀ no ma gé I don't know mo kàn pé Sharia lọ ma gé bí kan kó lára ẹ̀ we want to be drive motor yẹn o ma ní ko ṣawo ẹ̀ kú òní I don't know. This is road safety commander Mr. Yusuf Abdullah ó ní Sharia law làwọn road safety our one chance ẹ bá wa tẹ ton pop ẹ love like but sabe ń bínú ni ẹ bá wa share ẹ jẹ́ ká wọn bó ṣe ń lọ ipe Sharia law la máa lò Nigeria sin Sharia law tó bá ti drive tó mọ drive Sharia law ni Sharia law tiẹ̀ tó wà ní clause o Sharia law tiẹ̀ ó ní clause. He made the call in an interview with the new agency of Nigeria NAN àwọn NAN kò jọ ṣé mi mo wá sọ ẹnìkan ní kò jọ sísí film lélẹ́yìí o help me greet CSI we dey greet CSI o CSI respect baba hey ọpẹ́lọpẹ́ pé ó là wá lójú respect. He made the call in an interview with the news agency of Nigeria àwọn NAN àwọn NAN ló bá no interview ẹ yes àwọn boko àwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ padà after election àwọn boko ti bẹ̀rẹ̀ iṣẹ́ padà bá wa kí gbowó òṣà ká máa ready kalẹ̀ Sharia law okay ekimai kasita the sector of commander of the Federal Road Safety Corps FRSC in Bauchi Mr. Yusuf Abdullah has called for the application of Sharia law to prosecute the traffic offenders to stream road crashes in the country. Only to because Sharia law, the motor ṣe kọlura wọn ní Nigeria. Tí Sharia law bá ti wà, tó bá ti géyàn kan lápá. Ebi mo kàn sọ bẹ́ẹ̀ o, nǹkan tí Sharia law bá ti wà. Bí Sharia law be ma géyàn lápá dàbí géyàn lẹ́sẹ̀. No ma gé lẹ́sẹ̀ kò ní lè drive mọ́. E tó bá gé lápá náà òun náà ní lè drive mọ́. I don't know where we are in this Islamic country. According to him, the extent law guiding road crashes are not enough. Only according to him, the extant laws guiding road crashes are not strong. Money of it don't guide the road crashes in Nigeria was strong enough to so only was strong it to hence the need for the introduction of the Sharia law into traffic rules. This is road safety commander Lomba Insoro. Go and search it, go and Google search it. I am here to tell you what he said. Abdullah said the measure would instill discipline, encourage respect for traffic rules, and promote safe road habits among motorists. Anytime I'm driving, any respect. Sharia law. We want to go anywhere, go whatever combine because any of you sorrow. Every day I always enjoy your food. God bless you. And don't be sorry. Sharia law. He said it will also contain space of ugly screen, always seen on the road occasioned by reckless driving. Sharia law. Let us introduce Sharia law into road crashes and people will wake up. So when we introduce Sharia law into Nigeria, people will wake up. You will wake up. Sharia law might be me. Okay, let us introduce Sharia law into road crashes and people will wake up. Our people are too careless. It's careless to do. Go safety money gba 40,000, gba 100,000, one impound the motor yin, wọ́n ṣe gbe. Oni ko to, you are too careless. Our people are too careless. We should just introduce Sharia law to them. Sharia law. Commander don't sọ̀rọ̀ you, kì í ṣe road safety no. Commander of road safety ló ń bá yín sọ̀rọ̀. Only if we don't introduce Sharia law, many road users, especially in the areas, will not start thinking twice before doing whatever they want to do. Okay, tó má ti gé bóyá bread lọ́wọ́, what to drive, orí ẹ̀ máa pé. The introduction of Sharia law will contain bad behavior, as most of the crashes are due to negative attitude by motorists and other road users. People don't want to take a rest. They overspeed because they want to make money. Only people don't want to take rest. They ever me see a video. Only you overspeed because you want to make money. No matter gear, I want gear say. Location 9. Yorùbá nation la fẹ́. Àbí kí ni you fair when Sharia law? Islamic country la wa. Orí yín ti sọ sínú.
à lọ ilé ya ọmọ Yorùbá à lọ lé ẹyẹ fẹ̀sìn tàn wá mọ́ o tó gẹ́ ẹ wo kò dẹ̀ sáyé o okay. The situation where the driver lost his life òfin yẹn rèé o. The situation where the driver lost his life to a crash. If found guilty, the owner of the vehicle will also be held responsible, as it will feel that he did not do his homework before giving out the vehicle. Ìwọ tó jẹ́ di bàbá the owner. Ẹ̀yin driver ló lè pa tó yọkùn ó ń gba thousand àti pepper soup. Tí driver bá ṣe mistake lọ fi mọ́tò gbá nǹkan. Even tí driver yẹn bá kú, the owner ó máa jẹ ìyà. You will be what am I held responsible for it. Ìwọ tó jẹ́ the owner, only ìwọ tó jẹ́ the owner ló máa jẹ ìyà yẹn. Even tí driver bá kú sínú accident yẹn. That shows you did not do your homework very well before you give out your vehicle to the driver. So driver kú kò kàn wọ́n o. Bàbá the owner, ó yá kó deliver wa, ó deliver. Owner mi inú ẹ̀wọ̀n àbí kò gé apá àbẹ́sẹ̀ tó ti máa lọ yanjú ayé ẹ̀. Okay, let's proceed. Only the extant law is working very well. Only law yẹn ó ṣiṣẹ́ dáadáa tó máa introduce them. However, the extent of which it works is very important because in the country where Sharia law is being implemented, it guides attitudinal conduct to a level that even relatives and friends guide their relatives in terms of what to do and not to do, he said. According to him, the offender is not left alone to bear the penalty, as the Sharia law equally brings in the family members. Ẹ jẹ́ kí n wá lé mi bí ná. Wàhálà lélẹ̀. Ohun tó sọ mi bí ẹ lè lọ Canada. Ó ní Sharia law yẹn. Gẹ́gẹ́ bí máa ṣiṣẹ́ sí tó ṣe dá sí. Ó ní Sharia law is not just for the driver. Ó ní Sharia law will bring in the family, which means tí anybody but of motor accident níta, the law will bring in his family or her family. Tí ọkọ bá fi motor accident níta, àti ìyàwó, àtàwọn ọmọ ẹ̀, àtàwọn ẹ̀gbọ́n ẹ̀, àtàwọn àbúrò ẹ̀, gbogbo wọn lọ lọ sí ẹ̀wọ̀n Sharia law. Wàhálà ni. Ṣé ẹ ń gbọ́ mi dáadáa o? So ẹ̀yin tẹ́ bá ní brother tó bá ní mọ́tò kó yá tètè lọ tà nísìn. Only because this will make the family to control their family on what to do and not what to do. Mo kásítà fún yín, ẹ kí n túmọ̀ yẹn sọ. Only according to him, the offender is not left alone. Ẹni tó ṣẹ̀ yẹn, ó kọ́ ló máa dá jìyà yẹn. No, kò possible. In Sharia law, the offender is not left alone to bear the penalty. God bless you. Ìyá mi, ẹnìkan ní àti wà ní North Korea nìyẹn. You are in vogue. You are current. Ẹni tó sọ pé àti wà ní North Korea nìyẹn, ẹnìyẹn wà current. Nǹkan tí wọ́n ṣe ní North Korea nìyẹn. Tí èèyàn kan bá jalè, àtòun, àtìyàwó, àti àwọn ẹ̀gbọ́n, àtàbúrò, tó bá yẹ pé ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ yẹn, kí wọ́n pa ni, wọ́n máa pa pẹ̀lú family ẹ̀ ni. Ó máa parẹ́ tìran ni. That is the law in North Korea. Ẹnìyẹn máa pọ̀ nítorí rẹ̀ tirẹ̀, tó fẹ́ kó máa lọ sẹ́wọ̀n ni, ẹ lọ Google search ẹ̀ nílùú yẹn sìn. Àwọn tí wọ́n pọ̀ lẹ́wọ̀n jù, àwọn ọmọ ọdún 5, ọmọ ọdún 6, ọmọ ọdún 8 ni. Tó bá yẹ pé ẹ̀wọ̀n 40 years ní ìjìyà tẹ́nìyẹn ṣẹ̀, òun nìkan kọ́ 40 years yẹn àtòun àti gbogbo àwọn ọmọ ẹ̀, àwọn àbúrò ẹ̀, àwọn ẹ̀gbọ́n ẹ̀, ọba kan ni bẹ́ẹ̀ máa ń pín ogún, tẹ́ bá jà sógún yẹn. Ogún àbúrò bàbá mi, ogún ẹ̀gbọ́n bàbá mi. This is what is coming to Nigeria for you. Area what area brother, tuale ẹ̀gbọ́n mi, wọ́n ti mọ̀ ẹ̀gbọ́n ẹ̀ yẹn. Wọ́n ní the offender is not left alone to face the penalty. Area sister, area brother, boyfriend, ẹ̀yin oní hook-up. Ẹ̀yin oní hook-up. Boyfriend bá lọ fi mọ́tò accident àti hook-up àti ẹ bá mi bẹ̀ wọ́n mo tó lọ́hùn. Èmi ò jà mọ́. Ẹ̀yin ọba wa. Ṣé bẹ́ẹ̀ ti rí? I don't stay here in America. Mi ò lọ lé mọ́. Wàhálà àti one chance. Ẹ̀yin ọba wa, ẹ̀yin ìjòyè, ẹ̀yin olórí ìlú, ẹ̀yin ọ̀tọ̀kùnlú, ẹ̀yin ọmọ Yorùbá àgbàlagbà, ẹ̀yin ọmọ Yorùbá akàwé tẹ́ ní sense. Ṣé bẹ́ẹ̀ ti rí? FRSC, Road Safety Commander, òun ló sọ̀rọ̀ yìí. If anybody eat èso àjàrà, gbogbo everybody tó wà ní family yẹn lè yín máa kan. Tó bá wá jẹ́ pé nínú Sharia law yẹn, tó bá jẹ́ pé ṣe kọ́tẹ́ nìyẹn ṣe, ó gbà pé kí wọ́n pa á. Gbogbo family yẹn náà máa pa. Wọ́n máa parẹ́ tìran pa wọ́n rẹ́ ni. Àtọmọ kókó tó bá bí bẹ́ẹ̀ lé ni, wọ́n máa pa òun náà.